مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم جاءت لدعوته الأشجار ساجدة تمشي إليه على ساكن بلا قدم صلى الله عليه وسلم. mo kí ẹ̀yin ará lọ́kùnrin àti lóbìnrin nínú ẹ̀sìn Islam, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Qiblatain International Travel and Tour òun náà ni ó tún gbé ìfẹ́ ànábì jáde pé ká sọ fún ẹ̀yin ọmọ aráyé, pàápàá jùlọ ẹ̀yin mùsùlùmí òdodo, èyí tó jẹ́ sí pé a mọ̀ báwo ni ìfẹ́ ànábì àti ìtúwo ẹni tó bá nífẹ̀ẹ́ ànábì, báwo ni ìgbésí ayé rẹ̀ ó ṣe rí, báwo ló ṣe lè ṣe. èyí tí ó máa tẹ̀lé ìtìbáàn li amrullahi tabaraka wa ta'ala, èyí tí ó máa tẹ̀lé òfin Ọlọ́run, èyí tí ó pa fún wa ọba lékè ọlá, ọba tó ṣẹ̀dá wa. Olúwa ń sọ fún wa nínú Al-Qur'ani tá fi ránṣẹ́ ńláńṣẹ́, a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim, alladhina kafaru wa saddu an sabilillahi adalla a'malahum والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم صدق الله مولانا العظيم. صراط الله بان صفو جزل محمد nínú Al-Qur'ani tá fi ránṣẹ́ ńláńṣẹ́. ó ní alladhina kafaru, àwọn tí wọ́n ṣe kèfèrí, tí wọ́n ṣàìmoore, wasaddu an sabilillahi, tí wọ́n gúnrí kò lọ́nà tí Ọlọ́run fi rán ànábì wa Muhammad, ọ̀nà Ọlọ́run tààrà tọ́tọ́ adalla a'malahum, gbogbo bí wọ́n ti lè wù ó ṣe wàhálà lórí ẹ̀sìn míì tó, iṣẹ́ wọn òfo ni. àmọ́ wàlàdínà àmánu, àwọn tí wọ́n bá gbọ́ Ọlọ́run ọba gbọ́, wà á mílù sọ́ọ̀lìhàtì, tí wọ́n sì ṣiṣẹ́ rere, wà á mánú bímá nùsílà àlà Muhammadin, tí wọ́n gba ohun tá a sọ̀kalẹ̀ fún ànábì wa Muhammad gbọ́, tí wọ́n nífẹ̀ẹ́ sí ntòmú wa, tí wọ́n nífẹ̀ẹ́ sí wọ́wọ́lá akumi rọ́bì ihim, tó ẹ̀pọ̀ náà ní òdodo látọ̀dọ̀ Ọlọ́run ọba wọn. Kàfàrà àni ń sẹ́yìn àti àwọn kùdìẹ̀kùdìẹ̀ wọn, in tó bá ṣe tí wọ́n fi mistake ṣe, àwọn àmàìmà ṣe wọn, Ọlọ́run ọba ní à parẹ́ fún wọn, wọ́n àsìlá bá láhùn. àwọn tó yẹ kí wọ́n ṣe dáa tí wọ́n ò ṣe dáa, àwọn Ọlọ́run ọba ó pàṣẹ wọn, á ṣe iṣẹ́ wọn lọ́tún. eléyìí àyà yìí náà ni ó máa fẹsẹ̀ rinlẹ̀ pé gbogbo ẹni bá nífẹ̀ẹ́ ànábì náà ni ó ṣe ní tí ànábì fẹ́. ànábì fẹ́ ká máa sin lọ́hùn, ànábì fẹ́ pé n tó ń mú wá látọ̀dọ̀ Ọlọ́run ká ṣe. Olúwa náà wá ń fẹ́ pé ẹ lè rí mi kẹ́ ẹ gbà mí gbọ́. ẹnikẹ́ni mani ata an rasula, ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé ìlànà tànábì wa Muhammad, kọ́dí ata Allah, ó ti tẹ̀lé tọlọ́run ọba nìyẹn. nítorí náà hubbu nabi alali insani muftaridun wa hubbu asyabi faridun alali umami bí sàlẹ̀ àyàtò aláman lam yusalli ala muhammadin bibutida ilẹ̀ amúre wálé khatami muhammadin bibutida ilẹ̀ amúre wálé adami. àfààní hubbu nabiyyi, ìfẹ́ ànábì wa Muhammad alali insani muftaridun, lérí gbogbo ẹni tí máa ń jẹ́ ẹ̀dá èèyàn láyé, ń tọ́jú ọ̀ranyàn ni wa ubu asiyabihi faridun alali umami, bẹ́ẹ̀ sì ni ìfẹ́ àwọn sàábé rẹ̀ ọ̀ranyàn ló jẹ́ fún gbogbo ayé.
torí àwọn ni ẹni tó jẹ́ wípé wọ́n wá clean ayé níjọ́ tí ayé dọ̀tí. Bẹ́ẹ̀ sì ni to clean mud you must wet on it. Ẹni tí ó gbọ́n ẹrọ̀fọ̀ yóò fara yí. Wọ́n fara kó iná, wọ́n fara kó ìjà, wọ́n fara kó ebi, wọ́n fara kó zilizulu, ìyẹpẹrẹ, ẹni tó lówó daláì nínú wọn, alágbára dọ̀lẹ tí wọ́n sọ pé kò gbọ́dọ̀ jà tó sì lágbára àti lùyàn pánjọ́ náà lọ́hùn. Islam kó ń papá mọ́ra pé ó gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ń jẹ́ ó yé wa wípé ma bu'istu lil-la'ana, wọ́n gbé mi dìde pé kí wọ́n ṣépè fáyé bí àwọn ànábì míì tí wọ́n ṣépè fúnjọ wọn, walakin bu'istu lir-rahma, wọ́n gbé mi dìde kí wọ́n mú kẹba gbogbo ẹni tí ń bẹ láyé ni. Ẹni ó wá mú kẹwàá bá wa, ẹni tó akàwé tán àríṣẹ́ṣe, ẹ dákun ẹni tíṣà ta kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ àtàfà ta kéwú lọ́dọ̀ rẹ̀ wọ́n ti ṣiṣẹ́ ti hàn, ṣùgbọ́n bo ni implication iṣẹ́ tí wọ́n kọ́ wa tí ó ti yọ. Ẹni ó bá fini síbi iṣẹ́ tó jẹ́ àmọ́ṣẹ́ onítọ̀hún yẹn òun náà ló padà já mọ pàtàkì tí wọ́n kọ́ ni. Torí náà ànábì wa Muhammad ó ní ìdí kí gbogbo ẹni tí ń bẹ láyé kó nífẹ̀ẹ́ rẹ̀. Àwọn sàábé rẹ̀ wọ́n ní ìdí ẹni tó jẹ́ wípé a gbọ́dọ̀ máa nífẹ̀ẹ́ wọn, torí pé àwọn ni wọ́n bá náà fojú wu iná ogun fánàbí wa Muhammad tí ẹ̀sìn ọ̀hún fi wá di tó rọrùn. A rí nínú wọn tí wọ́n gbé ayọ̀nù gbóná lé lórí, a rí nínú wọn tí wọ́n kí ìlú bọ yan ìyàwó rẹ̀ tí wọ́n fi fà á tó fi já, a rí nínú wọn tó ná owó rẹ̀ títí ó fi dolòṣì, a rí nínú wọn tó yẹ pé ọmọ ọlọ́lá ni tẹ́lẹ̀tẹ́lẹ̀, nígbà tó di pé ó wọnú Islam ìyá rẹ̀ lóhùn ò ní fún un láṣọ wọ̀ mọ́, lórí ìṣesí ló kú sí. níjọ́ tí wọ́n máa sín aṣọ tí wọ́n wọ̀ sí lọ́rùn kò lè bò ní ẹsẹ̀, tí wọ́n bá tún fà sókè kò bó ní dodo, tí wọ́n bá tún fà sísàlẹ̀ kò tún ní bò lórí. Bí wọ́n ṣe lògbé sí ayé nìyẹn. Ìfẹ́ àwọn tí wọ́n wá fi ẹ̀mí wọn tí wọ́n fi sílẹ̀ fẹ́sìn, ìfẹ́ wọn náà jẹ́ ọ̀ranyàn. Eléyìí ni ó jẹ́ kí n rántí arákùnrin kan wọ́n ń pè ní Abdulwahid ọmọ kéwu Zinu ní Misiri ni. Ó wá ní àràdìtòlá hajj, òun gbèrò pé òun fẹ́ ṣe hajj ní ọdún kan, nígbà tí ń lọ láyé àfẹsẹ̀rìn tí ò sí mọ́tò púpọ̀, tí ò sí aeroplane, tí ò sí ọkọ̀ ojú omi, bẹ́yẹn sì lọ́wọ́ ọkọ̀ ojú omi ńgbà náà lọ́hùn, kò yóò rìnrìn kó tó kan omi ni. Níbi tó ti ń lọ lọ́nà ó ní fàwákọ̀ àtíhùn, iná ni ìyàn bá mú owó tó ti palẹ́sẹ̀ pé òun ó fi rìnrìn àjò yìí. Ìlú ibi tó dé yẹn ló bá di wípé bí ká máa fi oúnjẹ tó yẹ ká fi jọ́ mẹ́rin jẹ, ọjọ́ kan ṣoṣo lówó tó bá wà lọ́rẹ̀ ní ń ka. Ó wá wò pé tí abákúkú ní a fẹ́ ṣe nǹkan gẹ́gẹ́ bí àdísì ànábì wa Muhammad tó sọ wípé ẹni bá dà níyàn dáadáa ẹyọ kan tí ó bá rí ṣe wọ́n kọ ládá ẹyọ kan lẹ̀ fún, àmọ́ tó bá rí ṣe wọ́n kọ ládá mẹ́wàá fún. Òun kúkú ti dà níyàn pé òun fẹ́ lọ ájì yìí ni ọ̀wá ṣe lọ mẹ́yìn, kóun kúkú padà lé bíwájú ọba ṣe lọ mẹ́yìn ó ṣe padà sí. Ló bá ní ẹ dákun ẹ̀yin aráàlú yìí, ẹ jọ̀ọ́ ǹjẹ́ mọ́tò tó ń lọ sí Harasani só wà ń bí wọ́n ló wà, ìgbà wo ní máa dé, wọ́n láago kan òru ni. Aago kan òru ni ó tó dé, ọ̀dà kóun jókòó díẹ̀ kóun sinmi. Níbi tó gbé jókòó díẹ̀ lábẹ́ igi tó ti sinmi, wàgálàbà unaum, oorun bá gbé lọ títí ọkọ̀ fi dé láago kan. Àwọn tí wọ́n fẹ́ wọkọ̀ ó ti lọ. Nígbà tí ilẹ̀ mọ́ kó dìde kó kírun, ló bá ní ọkọ̀ tẹ́ ní yóò máa wá gbé àwọn ńkọ wọn lọ́kọ̀ èwo, ọkọ̀ tẹ́ ní yóò dé láago kan, wọ́n náà wá go sáago kan ló ṣẹ̀ṣẹ̀ lù yí ní ìsìn ni àsùbá ni wọ́n ti ń pè yìn. Ọ̀dà bó bá jẹ́ wípé mi bá ti òní mọ́ níjọ́ olọ́kọ̀ yóò tó tún wá padà dé. Wọ́n ní kó tó tún lè kí tọ́ọ̀nù tó tún kan mọ́tò kó tún lè débì yóò lé 40 ọjọ́ àti ọyọ kan. Owó tó sì kù lọ́wọ́ arákùnrin kò jẹ́ owó tó lè fi jẹun níjọ́ 2 síjọ́ 3 lọ. Ó wá ní wọ iláhù wọ́yá àsàfáà, òun mọ̀ dáràn òun mọ̀ rógo, iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà fóun mọ́, bó lòun ó ti wá ṣe. Ọ̀dà kò burú. Ibi tí ń gbé ronú yẹn fara arahiban ló bá rí àwọn pásítọ̀ méjì kharaja min makani wahidin tí wọ́n jáde láti ọ̀nà kan náà. Ọba ní òun ti ẹ̀dúpẹ́ àwọn eléyìí sistani religion ni wọ́n, ẹ̀sìn tí wọ́n náà Ọlọ́run ń sọ̀rọ̀ wọn nínú Al-Qur'ani wa, jóun kúkú darapọ̀ mọ́ wọn. Ló bá ní assalamu alaikum, àláfíà Ọlọ́run kó máa bá yín o. Èsì táwọn yẹn máa fún èsì tó da ọpọlọ rú ni.
wọ́n ní àlàáfíà ò sí fẹ́ nìkan àfẹni tó bá wà lórí ìmọ̀nà ọlọ́run. ṣe ti wá rí pé mi ọ̀mọ̀nà ọlọ́run ni ọ̀dà kò burú. níbo lẹ́yìn wá ń ti ń bọ̀ wọ́n láwọn ọmọ bí àwọn ti ń bọ̀. níbo lẹ́yìn wá ń lọ wọ́n láwọn ọmọ bí àwọn ń lọ. ẹ sí èrè ni béèyàn ọba wa mọ bí tí ń bá ń lọ sí òní mọ bí tí ń bọ̀ ni wọ́n ní balẹ̀ kunna fi yadayi quwwatihi wa rahmatihi à ń kàn bẹ lọ́wọ́ agbára ẹni tá ń wí tó jẹ́ ológo jùlọ àtàánú rẹ̀ ibi ó bá darí wa sí ni o. ọkùnrin yìí Abdulwahid wa ni fa araftu anna aulai òun wá mọ̀ pé àwọn méjèèjì harrafallahu min ba'dika àwọn ọmọ ọlọ́run jù ọ lọ gbogbo tí ń wí yẹn olóhùn wa ni kò burú ṣé kò máa tẹ̀lé wọn níbi charity àwọn pẹ̀lú májẹ̀mú ni o. àwọn ti sọ fún ọ wípé àwọn ọmọ bí àwọn ti ń bọ̀ àwọn ò sì mọ bí àwọn ń lọ. táwọn bá koríbọ náà sáájọ koríbọ tá a bá kán lu mi àájọ kán lu ni o. òun náà wá wò pé gòsìkúkú sówó lọ́hùn mọ́tò bí abájọ rìn dé tá a bá fi kú kájọ máa rìn lọ. ó bá tẹ̀lé wọn wọ́n jọ rìn lọ. ó lóun ò rí kí wọ́n gbé àpamọ́wọ́ kankan dání wọn kò sí nǹkan kankan lọ́wọ́n tá a sọ pé oúnjẹ tí òun tiẹ̀ máa jẹ́rìí òun ti mọ̀ pé bí àmọ́ bá rìn dé tí kú bá fi pa kankan nú àwọn náà làwọn máa rìn lọ. bí jẹ́ tí wọ́n rìn lọ nígbà tí ó di déédéé mọ́gíríbì làwọn méjèèjì wọ́n bá búra wọn so wọ́n bá ń ṣe àdúrà nílànà tiwọn. nígbà tí wọ́n kúnlẹ̀ tí wọ́n ṣe lànà nílànà àdúrà òun náà bá ní kóun náà kí ìrun mọ́gíríbì ó ní fatawadda lòun bá ń ṣe táyàmọ́mù pé kóun kírun kó fi ṣe àlùwàlá kó fi kírun fanazara ní ìláyà àwọn méjèèjì bá wo òun níwò kọ̀lọ̀rọ̀ sí pé ta'budullah bil turabi ọ máa fi yẹ ẹ̀pẹ̀ tó jẹ́ pé ma arafta bi anna fi najisun ọmọ bọ́yẹ̀ gbìn bẹ́ẹ̀ lọ́fẹ́ máa fi sin ọlọ́run. ọkùnrin yẹn lọ́wọ́ lóhun wá dá wọn lóhun pé fídí nínú ẹ̀sìn wa fi ádámìlìmọ̀ ó yà tàyámọ́mọ́ já ìsùn ní àìrí tàbá ti rómi táyàmọ́mù ni wọ́n ní ká máa fi kírun. àwọn méjèèjì bá sọ pé àmọ̀pọ̀ ọmọ tó ń ṣe ọya máa ṣe tó ń ṣe. nígbàtí àwọn méjèèjì kírun tán táwọn náà gbàdúrà nílànà wọn tán fàdọ́rìbà ìdáhùmọ́lá àrdọ̀ ìkejì ìkannú àwọn pásítọ̀ yìí ló bá fọ́ lulẹ̀ pé in Jesus name column provide oúnjẹ táwọn ó fi sínú àtomi táwọn ó mú fún. ó ní fáma sákàtà fáma kò tí ì dákẹ́ tó fi di wípé ẹlẹ́ẹ̀kẹta tí ó fọ́ lulẹ̀ báyìí ilẹ̀ lanu labó oúnjẹ bá jáde omi tí wọ́n ó mú jáde ó máa sọ pé máa ń dàla ó dà báyìí tó bá ti ẹ̀jẹ́ sí pé kìkìdá oúnjẹ yìí náà lẹ́wọ́ ẹ̀ máa produce bí abájọ rìn dé náà ni. nígbà tí ó dijọ́ kejì fàfà alal thani kama fa alal ula ni pásítọ̀ kejì náà bá tún ṣe ọkàn òun wá balẹ̀ pé tẹ́lẹ̀ ìbá ṣe tòní àjẹun tẹ́lẹ̀ ìbá ṣe tọ̀la àjẹun wọ́n jọ ń jẹun papọ̀ wọ́n jọ ń lọ. gbà tí ó dijọ́ kẹta làwọn méjèèjì bá sọ wípé akhana fili islam ọmọ ìyá wa mùsùlùmí al-yawmu yawmuka òní ọjọ́ ti ẹni o ọya pọ̀ntàfì sínú lónìí ọya produce ẹ̀ fún wa. olóńbá ní ẹ̀tẹ́ dé àbùkù dé kí ló mọ̀ tẹ́ ń fọ́ lulẹ̀ onílòmbá rò pé ṣé bóun tí ẹ máa ń ṣe àsàlátù díẹ̀díẹ̀ ìfẹ́ ànábì ń bẹ lẹ́mí òun òun bá kọjú sẹ́yìn pé ìwọ ọlọ́run tó bá ilé dójútì mi bí ànábì Muhammad ló dójútì o má dójútì mi o wọlá àfẹ́ ànábì tí ń bẹ lẹ́mí mi èmi náà máa fọ́ lulẹ̀ nísìn o kò sí ní tó lò sí ọ̀fẹ́ ṣe tí ò ní le kokoko ló ń bá dijú àwọn tí bí rọra fọ́ lulẹ̀ ni o pẹ̀lú gbàgbọ́ tó pé wọn òun wá dijú ló bá ní yá Muhammadu gbà tí ó na ọwọ́ mọ́lẹ̀ báyìí jẹ́ kó tó gbé ọwọ́ lẹ́ẹ̀kejì ní ọba mẹ́ntọ́ hàn yọwọ́ rẹ̀ ọba ní ta ló dín lọ́wọ́ mú wọ́n ní wo yájú kó wo tó ṣe ní ó fẹ́ torí oúnjẹ pé Muhammad lẹ́ẹ̀mejì ńgbàtí ó yájú ó ti rí i pé oúnjẹ ti lọ bí ìgbà tí gọ́fúnà fẹ́ ṣe ń jẹ omi ti lọ àwọn nǹkan múmu al-makulatu wal-mashrubat gbogbo ẹ lọ ó ní ló ń bá wò pé bóun ṣe bú ẹkún nù ó ní bóun ṣe bú ẹkún fàjámà àmá iya milibukai làwọn pásítọ̀ méjèèjì náà bá ń sun ẹkún kúlà mọ́sádà bukai bẹ́kún mi ti ń lé sí bẹ́ẹ̀ lẹ́kún tí wọ́n náà ń lé sí bẹ́mi bá pariwo àwọn ní kí ó ní ló wá wò pé àwọn eléyìí ọmọ jẹ́ ń sun kúkú mọ̀ lélẹ́yìí tí ẹ̀rẹ̀ mi wọ́n láàlè rẹ̀ ọ́ torí ń gbàtà produce oúnjẹ lánàá àsunkún ká tó jẹ
ńgbà produce oúnjẹ ń jẹ ta àsunkún ká tó jẹ, ńgbà tí a sì ti ṣàdéhùn pé gbogbo ibi tó olúkálukú wa bá ń lọ àjọ ń tẹ̀léra wa ni, nígbà wọ́n wá produce oúnjẹ lónìí tẹ́kùn ló bẹ̀rẹ̀ bóyá ẹkúnlẹ̀ máa kọ́kọ́ sun nínú ẹ̀sìn tìyín lọ́hùn tá a sì jíjọ ṣàdéhùn àwa yìí sì ìyapa àdéhùn ó bá ní kì í ṣẹkúnlẹ̀ máa sun nínú ẹ̀sìn Islam. òun olóyin tó ṣe òun ni wípé máa líya mizqala zarratin min amali saliha, mi ò ní sẹ́ẹ̀rẹ́ tọ́mọ bí ọmọ náà gún tó lè súnmi dé kàrámà tí mo ṣe yìí bí ó ṣe pé bali hubbu nàbí yìí ìfẹ́ ànábì Muhammad lòun ní ni làwọn yẹn bá ní arafta man huwa nàbí yìí Muhammad sọ ọmọ ẹni tí a ń pè ní Muhammad ni ó lóun mọ̀ níbo nílé rẹ̀ ó ní Mákà ni ó ti ẹ̀ mọ́lé rẹ̀ ṣé wọ́n ní ẹni táwọn ń wá kí láti bí 20 ọdún táwọn fi sọ pé àwọn ọmọ ibi táwọn ń lọ àwọn ọmọ ibi táwọn ti ń bọ̀ nìyẹn níjọ́ tí àṣírí tú sáwọn lọ pé nínú ìwé àwọn orúkọ ànábì Muhammad ń bẹ ń bẹ sallallahu alayhi wa sallam wípé òun sì ní ànábì ìgbẹ̀yìn ayé táwọn èèyàn wọn wá ń fọ́ ọ̀bọ̀ tí ń dọ̀ ọ̀bọ̀ wọ́n ní lójú ni àwọn bá pé àwọn ò ní sínú àbòsí àwọn ọmọ ìwé ẹni ọ̀hún kí ńgbà táwọn ò sì mọbi tó wà àwọn sáà ń lọ pé jọ́tọ́lọ́run bá tó fi lé rẹ̀ hàn wọ́n ni àwọn sì ti kó lé 20 ọdún àwọn ò lè mọ̀nà padà sí ibi tí àwọn ti kó mọ́ nígbà tí wọ́n wá ti wá mọ lé rẹ̀ yẹn jọ́yòkú dá wọn mọ́dínlẹ̀ àdáyíká ìláyà sáfọwọ́ lé àwọn lọ́wọ́ kó dákọ̀ Muhammad báwọn ó ti ṣe débẹ̀ wọ́n fi yókù lẹ̀ sọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú gbàgbọ́ wọn àti ìfẹ́ tí wọ́n ní sí ànábì wa Muhammad pẹ̀lú àwọn mẹ́tẹ̀ẹ̀ta bí wọ́n ṣe dákọ̀ ànábì wa Muhammad báyìí wọ́n bá ó ní Abdulwahid ní làwọn bá bára wọn ní Kaaba ó ní báwọn ṣe bára wọn ní Kaaba fàtà ájàbá àwọn méjèèjì pásítọ̀ yìí wọ́n ṣe ìyanu pé ẹ̀wọ̀n táwọn ti ń wá látogún ọdún káwọn ti mọ̀ káwọn ti pé mùsùlùmí kó líìdì àwọn débẹ̀. àfá Abdulwahid ó lóun tàwáàfù pẹ̀lú wọn òun kírun pẹ̀lú wọn òun rí pé salatuhun ahsanu min salati tèmi bá ìrùkú tàwọn táwí ó tún fẹ́ẹ̀ dáa ju tèmi lọ tóun bá foríkanlẹ̀ ìforíkanlẹ̀ tiwọn ó tún fẹ́ẹ̀ dáa ju tòun lọ tóun bá ń pọ̀sẹ̀sẹ̀ òun rí pé ìfẹ́ ànábì ó lé lára wọn lòun lọ ó ní gbogbo ẹ̀ ló wá ń ya òun lẹ́nu tó wá pé ìfẹ́ ànábì wa Muhammad àṣé kò sí tí ò lè ṣe àwọn àfáà fi kọ́ lórí pé ó bó nábì yìí alálì ìsáni muftaridun wa hubu ashabihi faridun alálì umami wa hubu ashabihi faridun alálì umami bizali ayatu ala man lam yusalli ala muhammadin bibutida ilé amúrí wálé khatami muhammadun bibutida ilé amúrí wálé khatami ubu nabi ìfẹ́ ànábì alálẹ́ ìzáni muftaridun ọ̀ràn èèyàn lọ́jẹ́ o fún mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ubu ashabi faridun alálẹ́ umami bẹ́ẹ̀ sì ní ìfẹ́ àwọn sàábé rẹ̀ ọ̀ràn èèyàn lọ́jẹ́ fún gbogbo ẹni tó bá ń jẹ́ àlìhùmà oúnṣẹ́ ńlá bí ìsàlẹ̀ àyàtù ìgbésí ayé ọmọlanke ni ó lò ẹni tó bá lóhùn ní nífẹ̀ẹ́ ànábì bí ìsàlẹ̀ àyàtù oúnjẹ àárọ̀ ní bàtà lẹ́fẹ́ ni tí ó bá nífẹ̀ẹ́ ànábì wa Muhammad bí ìsàlẹ̀ àyàtù àkísà aṣọ ló ń tọ̀ wọ́n máa wà bí ìsàlẹ̀ àyàtù ilé ehoro náà lẹni tó bá lóhùn ní nífẹ̀ẹ́ ànábì ni ó máa gbé mọ́lámi yusuf lé àlà ẹni tí kì í bá ṣe àsàlátù fànábì wa Muhammad ìyẹpẹrẹ ó máa bá onítọ̀hún ni ẹni tó bá yẹ pé ó fẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ́ kò forúkọ ànábì Muhammad bẹ̀rẹ̀ rẹ̀ bí ó bá parí iṣẹ́ kò forúkọ ànábì parí rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kò lè ráyé ayé ò lè rọrùn fún ọ̀run kò ní tó rọrùn fún nítorí náà Muhammad Mustafa lọ́lọ́run ọba rán láti jẹ́ ìkẹ́ ìgẹ̀ fún gbogbo àgbáyé o gbogbo mùmínì o ẹ tọrọ ìkẹ́ fún ní ọ̀sọ̀rẹ́ wa o ní ọ̀sọ̀rẹ́ ẹni tí ń bá ń sọ̀rẹ́ àná bí ní ọ̀sọ̀rẹ́ wa. Kiblatain International Travel and Tour òun náà ni ó gbé ètò yìí kalẹ̀ àwọn iléeṣẹ́ wa ó wà ní Canada ó wà ní Abuja ó sì wà ní Èkó àwọn nọ́mbà tí ẹ máa pè wọ́n sí ló wà ní ojú amóhùnmáwòrán yìí kí Ọlọ́run kó ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn fún wa. Wassalamu alaikum warahmatullahi